Tí bá sọ pé èèyàn wo bí ẹ̀kọ́ pé mi ẹbí òun náà bá ń sin tí ò bá ń lọ. Bàbá bí mi ò sí di oṣù. mo jẹ́ Ẹbí òun náà bá ń sin tí ò bá ń lọ. I know. Èèyàn ni. She is somebody. I call her the holiness. That's the name I call her. I call her the holiness. If she's not holiness, I won't call her holiness. She is. Kí lọ́rọ̀ yẹn fi yàtọ̀ sí ní àbọ̀ ni máa ń sọ. Wọ́n láwọn ọmọ wò. Olúborí ṣàdúrà fún mi kí sáma ṣàmì o. Mọ́tàdé ṣàdúrà fún mi kí sáma. Aláàjì sọ ẹ̀rí mi látàárọ̀. Olúborí ṣàdúrà fún mi kí sáma ṣàmì o. Nígbà àkọ́kọ́ ẹ̀ mo jẹ́ fìyẹ́lẹ̀ stop ẹ̀. Kí sáma ṣàmì o. Ọ̀dọ̀ ni mo wá látòrí ṣàdúrà yín ṣàjọyọ̀. Èèyàn rè èèyàn rè. Bọ̀dọ́là lèmi máa ń ná fún mi. Èèyàn rè. Láti mo ti mọ̀. Mọ́tàdé ṣàdúrà. Náírà fún yín. Dọ́là $100 mo máa ń ná fún yín. Kí sáma ṣàmì o. Kì í ṣe $1. Ṣáàdẹ̀rí àtọ́yìn ní bí o. Ṣé ọ̀pá nà yín ni bí o. Ọmọ bàbá mi lè gbé sílé. Àná yín òrìjínà lè. Akọ́ gbé ẹ̀fẹ̀ àgbẹ̀sẹ̀gbẹ̀ kan báyìí. Èèyàn kó oríṣiríṣi. Olúborí, she's been a wonderful person. And she's been my person for ages. Anything that has to do with me, she's always been there. Thank you so much, man. Oh yes. She's been a wonderful mother. Yes. Both home and abroad. Long ago. I have a request. Wow. On the 1st of October is her birthday. Oh. So during the show, please help me shower her. In London. Back there, you could have about her. She's been a wonderful person too. Wow. Yes, she's been a wonderful. She distinguished herself. Olúborí ṣàdúrà fún mi kí n ṣàmà ṣàmì. Olúborí ṣàdúrà fún mi kí n ṣàmà ṣàmì o. Padoski. Wọ́n ti ń gbàdúrà fún mi látàrí inú mi. Ọlọ́run máa gbé ní ìṣàṣẹ lójú. Máa gbé ní ìṣàṣẹ. Gbogbo àwọn tí tó mọ̀ yín tẹ̀ ń bá ṣe ló mọ̀ yín. Àwọn tí ó mọ̀ wọn mọ̀. Ọlọ́run kò ṣàforíjì fún gbogbo everybody. Any day, anytime. And èmi máa wọ èèyàn tèmi. Àwọn èèyàn tèmi sì mọ̀ sí mọ̀ mi. That's it. That's what you did tonight. You did that. You called me all the way from London before you step out, and you told me you'll be coming. Yes. You never said anything that you never do. Yes. I appreciate you for that. Thank you so very much. Thank you. Olúborí ṣàdúrà fún mi kí n sáma ṣàmì o. Olúborí ṣàdúrà fún mi kí n sáma ṣàmì o. Àṣẹ, àṣẹ, àṣẹ. You was fatted. No. Okay. Do you know what I got? Do you know what I got for you? So. A whole house. Ọmọ mi tó wá láti America because of him. Mo pe Táíwò Afọlábí. Mo pe Táíwò Afọlábí. When you said you are coming. Yes. Mo pe Táíwò Afọlábí. Mo sọ fún Táíwò Afọlábí pé kó fún mi ní access mansion ẹ̀. He's not in the country. He ordered color shonje, koshe, everything. He put everything in order. The whole mansion of Taiwo Afolabi is what I've done for you. No, Taiwo go come on.
Taiwo gave me the whole of the mansion. Mo fẹ́ Adisa sọ. No. Mo pe báńkì kó sọ fún mi tí mo fẹ́ náà. Taiwo gave me all of the mansion. Mo ṣẹ̀ṣẹ̀ rí àwọn apartment nígbà tó wọlé. Wọ́n pè sí orí otu sùn ní pé fún ọ̀pá àwọn èèyàn kú bíbá The yìí. whole of the mansion, Taiwo Afolabi. Wọ́n sọ tán máa She give check. Èèyàn gbọ́dọ̀ yín ní ká mọ̀ sọ òtítọ́ ṣé rí bàbá yìí ẹni Ọlọ́run. Mo mọ̀ sọ nǹkan nípa Alhaji Barrister ọkàn lómi tó kú mo sọ fún àbúrò olúborí pàwọn náà pa nú ẹni torí mi ìbá fẹ́ Alhaji Barrister ń gbà. No, nítorí pé tó bá kọrin kì í ṣe nípa rírí o kì í ṣe nípa beauty kì í ṣe nípa ẹwà o. Ní mo sọ̀rọ̀ bí ènìyàn Ọlọ́run báwọn èèyàn ò mọ̀ kò dìgbà tá a bá ní chọ́ọ̀chì tá a bá ní mọ́sì kí tó mọ̀ pé èèyàn ní jẹ́ wòlíì sẹ́rí bàbá yìí wòlíì ni. Ẹ mọ rísì but I will tell you today just only one word kí ni rísì ni pé tí èèyàn bí bàbá òní náà ni bàbá náà rí rẹ̀ tí èèyàn bá rí ènìyàn Ọlọ́run tó bá dà mọ̀. Fún àwọn èèyàn tèmi àwọn èèyàn mi sì mọ̀. That's what it is. Mi lè fi ṣeré Ọlọ́run kó bá mi ẹ̀dẹ̀ pẹ́ fún mi. Olúborí ṣàdúrà fún mi kí n sábà ṣàmì o. Olúborí ṣàdúrà fún mi. Wọ́n fi ẹlẹ́ ká. Wọ́n fi ẹlẹ́. Ìgbà ìyàwó pẹ̀lú ọba. Ìgbà ìyàwó pẹ̀lú ọba. Wọ́n ń wọra wọn lójú. Wọ́n dira wọn lọ́wọ́ mú. Wọ́n dira wọn lọ́wọ́ mú. Ẹ̀fọ́ra ìmọ̀ ọ̀gá. Ẹ̀fọ́ra ìmọ̀ ọ̀gá. Ìyàwó pẹ̀lú ọkọ. Ẹ̀fọ́ra ìmọ̀ ọ̀gá. Ẹ̀fọ́ra ìmọ̀ ọ̀gá. Ẹ̀fọ́ra ìmọ̀ ọ̀gá. Ìyàwó pẹ̀lú ọkọ. Ẹ̀fọ́ra ìmọ̀ ọ̀gá. Ẹ̀fọ́ra ìmọ̀ ọ̀gá. Ẹ̀fọ́ra ìmọ̀ ọ̀gá. Ayinde pẹ̀lú pẹ̀lú. Ẹ̀fọ́ra ìmọ̀ ọ̀gá. Ẹ̀fọ́ra ìmọ̀ ọ̀gá. Ẹ̀fọ́ra ìmọ̀ ọ̀gá. Ayinde pẹ̀lú pẹ̀lú. Olúborí ṣàdúrà fún mi kí sáma ṣàmì o. Ọ̀tàdé ṣàdúrà fún mi kí n Aláàjì sọ sábà. ẹ̀rí mi látàárọ̀ mo Olúborí ṣàdúrà fún mi kí Ìbílẹ̀ sáma orí ṣàmì nígbà àkọ́kọ́ ẹ̀wọ̀n jẹ́ fìyẹ́lẹ̀ stop ẹ̀. kí sáma ṣàmì o. ọ̀dọ̀ ni mo wá láti Olúborí wá ṣàdúrà máa yín fún mi kí ṣàjọyọ̀ sáma ṣàmì o. lẹ́dá Èèyàn rèé. Èèyàn rèé. bọ̀dọ́là lèmi máa ná fún Èèyàn rèé. ìjọ tí mo ti mọ̀ Ọ̀tàdé ṣàdúrà náírà fún fún mi yín dọ́là $100 mo máa ná fún yín kí sábà kì í ṣàmì. ṣe $1. Ọ̀tàdé wọ́n fi látàrọ̀ ṣáàdẹ̀rì àná yín ni bí o Kó bẹ́ẹ̀ dáadé. ṣé àkọ́kọ́ nà yín ni bí Kó bẹ́ẹ̀ dáadé. Kó bẹ́ẹ̀. ọmọ bàbá mi lè gbé sílé àná yín òrìjínà lè ní o.